lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ó ní olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ògùn lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ìyún ọ̀nàrẹ́bù Ọ̀làdìpúpọ̀ Adébútú ẹni tí ó gbajúmọ̀ sí Ládi Adébútú tàbí ọmọ bàbá Ìjẹ̀bú nítorí pé ó jẹ́ ọmọ gbajúgbajà oníṣòwò ilẹ̀ Yorùbá ni tó ní iléeṣẹ́ tẹ́tẹ́ títa bàbá Ìjẹ̀bú tó tún jẹ́ ọ̀dọ́lẹ̀ ilẹ̀ Yorùbá ìyún olóyè Adébùkọ́lá Adébútú Kẹ̀sìntẹ̀ tí ó gbajúmọ̀ sí bàbá Ìjẹ̀bú ọjọ́ ìṣẹ́gun ọjọ́ tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí í ṣe déédé ọjọ́ kejìdínlógún nínú oṣù kẹjọ ọdún tá a wà 18th of August 2026 Ládi Adébútú ló gbéra ó di ilẹ̀ Àwórì ìyún ní Ọ̀tà ní ọ̀dọ̀ àwọn ọba tó wà lágbègbè Ọ̀tà tó sì jẹ́ wípé níṣe ní àbẹ̀wò Ládi Adébútú sí agbègbè Ọ̀tà ni ló fẹ́ pín àwọn ará Ọ̀tà sí méjì báyìí o kì í ṣe ìròyìn mọ́ pé òdu ní Ládi Adébútú kì í ṣàìmọ̀ àfolóko nínú òṣèlú ìpínlẹ̀ Ògùn nítorí pé látọdún 2019 ẹni ọkùnrin náà ló ti ń díje du ipò gómìnà ìpínlẹ̀ Ògùn lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lọ́dún 2019 Ládi Adébútú iná ṣe ipò kejì lẹ́yìn ọlọ́lá jùlọ Dàpọ̀ Abíọ́dún òun ló ṣe ipò kẹta lẹ́yìn ọlọ́lá jùlọ Dàpọ̀ Abíọ́dún nígbà tó sì di àsìkò ètò ìdìbò ọdún 2023 òun ló ṣe ipò kejì lẹ́yìn ọlọ́lá jùlọ Dàpọ̀ Abíọ́dún lẹ́ẹ̀kejì ṣùgbọ́n ní báyìí níṣẹ́ ni Ládi Adébútú ti ń jẹ́ kó di mọ̀ pé kágbé kínní ìwà òun ló kàn lọ́dún 2027 èèyàn pé òun gan ló kàn láti di gómìnà ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí sáà ọdún mẹ́jọ gómìnà Dàpọ̀ Abíọ́dún tó bá parí nínú oṣù karùn-ún ọdún tó ń bọ̀ ìyún May 2027 ṣáò nítorí ọ̀rọ̀ yìí inú jẹ́ kí Ládi Adébútú kó tètè mú iṣẹ́ ṣe láti ìbẹ̀rẹ̀ tó sì jẹ́ pé láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn inú ti bẹ̀rẹ̀ sí ní máa káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba tó wà ní ìpínlẹ̀ Ògùn láti gba àdúrà àti ìwúre lẹ́nu wọn lórí tó fẹ́ ra wọlé láti di gómìnà ìpínlẹ̀ Ògùn ní ọdún tó ń bọ̀ ṣá ọjọ́ ìṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí ní ọ̀rọ̀ kan àwọn ọba tó wà lọ́tà ṣe é sì mọ̀ pé ọlọ́tà ti ìlú Ọ̀tà ọba Adéyẹmí Abdulkabir ọba Lanlẹ́gẹ́ kò kejì kábíyèsí ni olórí gbogbo ọba tó wà lọ́tà eléyìí ló jẹ́ pé nígbà tí Adébútú tó wá ṣe àbẹ̀wò sáwọn ọba Ọ̀tà àfi kábíyèsí ni ó gbà lọ ó sì jẹ́ pé àbẹ̀wò yìí ó ti pín àwọn ará Ọ̀tà sí méjì nítorí pé bí ọlọ́tà bó ṣe jẹ́ kó di mọ̀ pé òun ò mọ tó ń fẹ́ sọ nítorí pé gbogbo àwọn ọba táwọn wà lágbègbè Ọ̀tà Àwórì àti Yewa èyí tó wà ní Ògùn West làwọn ti fòun tẹ̀lú ọmọ àwọn sẹ́nẹ́tọ̀ Ọlámilékan Adéọlá Solomon tí ó gbà yìí mọ̀ sí Yáyì tó sì lóhùn ọmọ tóun lè sọ fún Adébútú ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni onílògbò ti ìlú Òlógbò tóun náà wà níbẹ̀ ìyẹn ọba Samuel Olúfẹ́mi Ojúgbélẹ̀ nínú náà jẹ́ kó di mọ̀ pé àbáwọn bábá fòun tẹ̀lú olóṣèlú kò ní nǹkan kan ṣe nítorí pé ìbò ẹyọ kan lọ́ba kan ní ó láwọn aráàlú gan ni wọ́n ṣe pàtàkì jù ìbò aráàlú ló lè sọ èèyàn di olóṣèlú tí ó jáwé olúborí ṣùgbọ́n àwọn ọmọ Ọ̀tà tí wọ́n wá láti àwọn ará agbègbè Ọ̀tà tí wọ́n jẹ́ ọmọ Ẹ̀gbá wọ́n ti fi òǹtẹ̀lú Adébútú wọn láwọn ò bá àwọn ọba wọn lọ láti tẹ̀lé Yáyì tó sì ní Adébútú gan ni làwọn yóò ṣe àtìlẹ́yìn fún ní tàwọn ní ọdún tó ń bọ̀ èyí tó ti pín àwọn ará Ọ̀tà sí méjì báyìí.